just put embarrassments to the side and tell the world my story, because these people that you're asking of, all these top people, no one has reached out to me. No one has even said, how are you and your baby eating? But did you reach out? You tried to reach out? Kúdédé àkókò ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wò mí láti máa gbọ́ mi. Gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí àánú Olódùmarè ò ní fi sílẹ̀. N ò ní wá yín tì ẹ̀ ní wá mi tì. Àti mi àti yín kájọ fa ìkú dẹ́gbẹ́ra. Akandọ́ra kòǹkò ló kọ́ tèmi. Torí àǹfààní ẹni tó ẹ̀sẹ̀ ń wò mí gbọ́ mi fún ìgbà àkọ́kọ́. A kì í mọ ní tán lọ́jọ́ kan. Wẹ́rẹ́wẹ́rẹ́ lè kú jáwọ́ ní. Pẹ̀lú ògo Ọlọ́run, ibi ò ní sọlẹ̀ sẹ́ẹ̀dẹ̀ yín kò ní sọlẹ̀ sẹ́ẹ̀dẹ̀ wa. Àkàndọ́ra wíkóńkó ọ̀rọ̀ mi ní òwe mi ní pọ́mọ tá nà tí ó dẹjọ́ kákúkú lu ọmọ òun lálùpa pé bàbá fẹ́ lu Òṣùgbó ká lu ní ńlá kékeré ẹgbàáfà ní ńlá ẹgbàáfà kákúkú lu ní ńlá ẹ̀. Ọ̀rọ̀ Olúwo of Ìwó land Ọba Abdulrasheed Adéwálé Àkànbí ẹnu wá gbà a lè dẹnu dé ọ̀rọ̀ Olúwo. Ìdí ni pé in tó dé ló ní ká wá rí òun. Ẹni ó bímọ sọ́jà lójú mọmọ ńlọ́fẹ̀ díẹ̀ fáráyé. Jẹ́jẹ́ ni kálukú wa ń bá sí òjò wa kiri. N tí ó ṣẹlẹ̀ rí láwùjọ lọ́balọ́ba ńlẹ̀ yìí ló ṣẹlẹ̀. Kọ́ba kan sọ̀rọ̀ èdè blogger. Àwọn ọba tí mo mọ̀ wọ́n máa ń sá fún oníròyìn ni. Àwọn ọba tí mo mọ̀ wọ́n máa ń sá fún máikrófóònù ni. Mo rántí ìjọ́ kan tí mo rè kí kábíyèsí kan lé. Lérò wípé aláǹfààní àti ṣèwádìí ọ̀rọ̀ lẹ́nu bàbá láti gba àwọn ìtàn ìlú wọn. Bàbá rí ata kó gájẹ́ẹ̀tì dé wọ́n ní rárá o. Àwọn ò ní lè sọ̀rọ̀ kankan sínú kámẹ́rà o bí ti kù kó kéré mọ́. Ńbẹ̀lẹ̀ nìkan ó ti sẹ́ẹ̀tì fóònù síwájú every blessed day. Ntọ́ tọ̀nà, ntí ọ̀tọ̀nà, ntọ́ dá, ntí ọ̀dá, ntọ́ wojú rí, tí ò wojú rí, ntí ò wetí gbọ́, tí ò wetí gbọ́. Òdìdí ọbọ̀ sàmọ̀ sọ jargons. Èmi nígbàgbọ́ pé bá a bá fi adẹ́mu jọba ìlú kò ní yí ọrùn ọ̀pẹ wò. Bọ́ bá jẹ́rù mi lẹ fi jọba nísìn. Mo lè sọ fún kí n tó dórí àlééfà pé ntí ó gba máikrófóònù kúrò lẹ́nu mi. Ẹ má jẹ́ àṣẹ o. Tẹ́ bá ti mọ̀ pé n ò ní lè sọ̀rọ̀ mọ́, ẹ má wulẹ̀ jẹ́ ń jọba. Ẹmẹ́lòmíì jẹ́. Ó túmọ̀ sí pé gbogbo ayé ti mọ̀ pé iṣẹ́ tárákùnrin yìí ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Unlike ẹni tí ì ṣe sọ̀rọ̀sọ̀rọ̀. Ẹ̀ǹtọ́ jẹ́ pé èébú èpè àwọn ọba ẹgbẹ́ ẹ̀ ni máa ń wá káàkiri. Kó dìde ọba sọ wípé ọba kan tírẹ́tì hùn ẹ̀ẹ́jọ́ dúlẹ̀ ẹ̀ẹ́jọ́ dúyè ẹ̀ẹ́jọ́ dùlú ẹ̀ẹ́jọ́ du àlálẹ̀ ẹ̀ẹ́jọ́ du ìyàwó. Bí ọba yanu pọ̀ngàlà bí ajá gbẹran lẹ́bu kò sókọ méjì tí ó dá jókòó ní ọ̀fífẹ́ lọ. Gbogbo tó ní bá ti fi ṣe báyìí ó fẹ́ diminish ẹ̀, ó fẹ́ bàjẹ́, ó fẹ́ degrade ẹ̀. Gbogbo tó ní bá ti ṣe pátápátá. Bí bẹ́ẹ̀ bá kọ́ látijọ́ tó Odùduwà àti wàjà tó Odùduwà àti lọ kò sẹ́ni ó sọmọ ẹ̀ lÓdùduwà. Látijọ́ Ògún ti lọ kò sẹ́ni ó dín kọ́nú sọmọ ẹ̀ lÓgún. Látijọ́ tí Ṣàngó ti dára lẹ̀ kò sẹ́ni tó ṣèṣì sọmọ ẹ̀ ní Ṣàngó lásán. Lẹ́yìn Ṣàngó Délé, Ṣàngó Yínká, Ṣàngó Yẹmí. Ṣùgbọ́n Ṣàngó kò tí ì sẹ́ni tó sọ. Ó wá sọ ọmọ tiẹ̀ ní Odùduwà. Ọmọ tó sọ lÓdùduwà ló tún lóun ṣe DNA test fún yìí kóun ó lè mọ̀ bóyá òun ló ní àbó nǹkan ló ní. Now Olúwo sọ̀rọ̀ ẹnu ẹ̀ ó dùn mọ́ránmọ́rán. Ohun tó sọ kò sóró òrùlé mọ́ mọ̀ pé ó ti gbọ́ rìsọ́ọ̀tì ààrẹ. Gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí ẹ ò ní mòsí ẹ ò ní mọ̀ ẹ ò ní mọ̀ bànújẹ́. Gbogbo wa dìde sọ̀rọ̀ yìí àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà lọ́tẹ̀ yìí. Lóòótọ́ àwọn àdàgbà jẹ́ra ó fò. Gòǹgò bí àgbà àtòbálẹ̀ ilé mọ̀gbéyàwó kan bẹ lórí social media táwọn náà rò pé àwọn lọ́pọlọ. Ṣùgbọ́n tó yẹ pé làákàyè wọn kúrú wọ́n pera wọn blogger àtọkùnrin àti obìnrin tiwọn náà. Àwọn náà sọ wípé àwọn ọba ń ṣe fracas làákàyè wọn kúrú
kò jẹ́ kó yí ó lè yí wọn pé kò ń ṣe fracas náà ń pè yẹn èmi sọ ìwọ sọ tiẹ̀ náà ń pè fracas tó bá ti wà one sided pé ẹnìkan ní ń dán wèrè wò lórí ìtàkùn ayélujára wèrè ló ń dá ṣe ń tiẹ̀ nìyẹn sòfà àtẹni tó ń bá wò bá ti fún lésì láti máa kó Olúwo papọ̀ mọ́ Ọ̀ọ̀ni bí ìgbà tí èèyàn mọ̀ọ́mọ̀ fẹ́ nọ́ọ̀kì Ọ̀ọ̀ni fúnra ẹni bí ìgbà tí èèyàn mọ̀ọ́mọ̀ fẹ́ tàbùkù Ọ̀ọ̀ni bí ìgbà tí èèyàn mọ̀ọ́mọ̀ fẹ́ sọ̀rọ̀ tí ò nídìí sọ Ọ̀ọ̀ni ni àwọn òní tá a sọ fúnru wọn àní sọ pé kán dẹ́kun àní sọ pé kán má dẹ́kun torí wọ́n rí nírè pé n tó bá wu kálukú ló lè sọ wọ́n sì rí nírè pé n tó bá má wa kan tá a fi lérò pé a fẹ́ defend àpèrè Oòduà a fẹ́ defend Ọ̀ọ̀ni tí lè fẹ́ naturally we will always defend the throne we will always defend the personality of Ọba Adéyẹyẹ Ẹnìtàn Ògúnwùsì bẹ́ẹ̀ bá sọ pé wọ́n fún alówó a jẹ́ pé wọ́n fún Chanel ìyàwó Olúwo tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bí Odùduwà fÓlúwo a jẹ́ pọ̀ ní fóònù náà lówó ni tó fi jáde wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ a jẹ́ pọ̀ ní fún lówó ni tó fi wá give testimony nǹkan tó ṣẹlẹ̀ sí arábìnrin kan náà sọ̀rọ̀ olóhùn ọmọ wo mò ń gbọ́ tó ń sọ pé wọ́n frustrate Olúwo ló jẹ́ kó Olúwo sọ̀rọ̀ pé àwọn èèyàn bí lè pọ̀ ní ò lè ṣe nǹkan tó Olúwo sọ àbọ̀ á bá lọ̀rọ̀ tiẹ̀ àkọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ ilé ìlọ́nà ká tó wá fàbọ̀ bá díẹ̀ tiẹ̀ mo ti ní kán bá ń tọ́jú ń tó wí because owó ò ní jẹ́ tẹni bówe bá jọ tẹni bówe bá jọ tẹni bàbá sọ̀rọ̀ èròjà ń bá níní àkàndọ̀ ọ̀rọ̀ Awíkonko Àjàó ara Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ to the best of my understanding Olúwo Ọ̀yẹ́ lọ́ba Olúwo Ọ̀yẹ́ lọ́ba Olúwo Ọ̀yẹ́ ní baálẹ̀ Olúwo Ọ̀yẹ́ ní baálẹ̀ torí pé Olúwo ò sínú àgbà tí tòlú àgbà tí dàlúrú tí bàlú jẹ ni mi wàá mọ bó ṣe ní lọ́kàn pé òun jẹ lọ kò lè jẹ lọ ìtàn wà ń bẹ ẹ̀dá tó nítàn láyé tó ràn káàrọ̀ òjìrè kò wọ́pọ̀ ìtàn bẹ́ẹ̀ ìgbàkígbà téèyàn bá gbede á dá padà fún ní ẹ̀kúnrẹ́rẹ́ àti àkìmọ́lẹ̀ àti àṣẹ́dànù pẹ̀lú ẹ̀ gbogbo ọba aládé la ní ọ̀wọ̀ àtàpọ́nlé fún kò tí ì sẹ́ni tó gbọ́ rí pé mo déédéé bú ọba kankan ń bẹ ẹ̀kọ́ ni mò ń lọ. a sọ̀rọ̀ díẹ̀ nípa Chanel ń bẹ mo ti wá sọ fún yín pé ìpín oríṣiríṣi ni yóò bọ̀ sí torí pé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ láyé àtijọ́ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé 500 naira láyé ìsìn 400 naira 500 naira ni wọ́n ń ta daily paper kan so ọ̀rọ̀ pọ̀ nínú ẹ̀ so ẹ̀já tún kọ́kọ́ gbọ́ ilé ìlẹ́nu Chanel kẹ́ ẹ̀ tún fi mọ díẹ̀ sí i nípa tójú arábìnrin ọ̀hún rí ó ti sọ báwọn ṣe pàdé ńjọ́ ní ṣùgbọ́n lónìí ẹ̀já worú èèyàn tó Olúwo jẹ́ fake life tó Olúwo gbé pẹ̀lú Chanel ní tó ti Chanel kúrò nínú palace àṣé Chanel gangan kọ́ ló fẹ́ kọ́kọ́ Olúwo ló ti òun kúrò ní palace torí bẹ́ẹ̀ èèyàn bá fẹ́ kọ́kọ́ dandan ni kó níbi tí ń lọ woman yìí ò níbi tí ń lọ rárá kò lẹ́bí ń bí kò lára ń bí kò nílé ń bí ó ní kò sílé ń bí kò tún sí ní Canada torí pé ilé tóun ní Canada òun ti dispose ẹ̀ tipẹ́tipẹ́ Olúwo lè maintain ẹ̀ kò lè sanwó ẹ̀ òun dẹ̀ wà lọ́dọ̀ ẹ̀ fún dídí ọdún 4 ta ni ó máa bá òun sanwó lóṣooṣù ní Canada lọ òun láti let go of it n fẹ́ gbẹnu ọlọ́kùnrin mọ́ ogun ẹjá sọ̀rọ̀ díẹ̀ nípa Olúwo ẹjá wo fọ́nrán yìí ná God bless you. Just put embarrassments to the side and tell the world my story, because these people that you're asking of, all these top people, no one has reached out to me. No one has even said, how are you and your baby eating? But did you reach out? You try to reach out to some of them to tell them your own position? I mean, because the first thing that you need is care. I was advised not to. Even the same one that you just mentioned, he recently went to their home
And I was advised, yeah, he just came here. He just was just at the house of so and so, and the stuff that he said. Just I advise you, just don't even anybody that Oluo talks to. You know, there's a one high dignitary person that I will use. God is a couple. They have a great title in Yoruba land, a very high title. I don't want to say their name, but they know who they are. And they told me, you know, anybody, the Oluos called them to say great degrading thing about it. They said, oh, Olori, don't look for anybody to help you, because anybody who Oluo talks to about your issue, they won't look your side. And because of our culture, he's a king. And Oluo told me himself, he used to, when I left Palace, he was like, no one, you can go to media and say what you want to say. No one's going to believe you. I'm a king. I'm a king. Do you know what Kabesi means? It means I have the final say. But no one's going to, that's how he talks. So I was just, and that's why I didn't say anything for a long time, because I was like, I'm not from here. I'm not. And then since the day he put me out the palace, is a whole army of women that I don't even know. I never seen them in my life, that have just started attacking me, sending me messages, attacking me on social media. Oh, you're a whore, you're a prostitute, you're a bitch, you're this, and you took all his money. I never saw, for the whole 4 years I was in Igbo, I've never seen you. So what do you know about what happened in our home? What do you know? I call them Oluo agents, because they're just agents of destruction. You will now be online talking about me. I ate all this man's money. I'm a whore. I'm this. Where do you know me from? I've never been in the news a day in my life. In Toronto, they don't know me as what Oluo is describing me as. So you don't even have your background story. Do you know what I'm saying? So, and you don't have your family history. I don't know anybody in Africa. So what do you know about me? You people that are harassing me online and sending me all these threats from Oluo, you people have probably never even been to Ibadan or even been to VI, much less you've never been to Canada. So what do you know about me to say that, oh, I was this, I was that? They are going off of what Oluo told them, because it's a king. Kabesi, oh, she's bad. And she tried to kill me. Oh, God will punish her. And she's wicked. Oh, God punish her. So I have a million people saying God punish me for something that I did not do. Do you understand? I understand, Your Highness, ma'am. There was no poison. Even for me to leave the palace, there was no story. I learned about the story of the poison when the whole public learned about it. I found out with you guys. I found out with you. On the blogs. Yeah, on blogs. I was like, what? And I called him. I went and bought a SIM card, and I called him, and he has it's not now. He will say, oh, you see, she changed her number. I have no contact with. He comes in my DM. You can come in my DM and you can talk to me. He does not have any contact for me. He has contact for me. But my SIM card, I don't give him my phone number, because he can use that to find my location. That is how the immigration found my location. I will go into the immigration issue. He wanted us out of Nigeria. He did a petition with the immigration of Nigeria to get us out of Nigeria. Push you out. I had to seek legal representation. I had to get a lawyer. How are you able to escape that trauma? I had to get a lawyer. I had to seek legal counsel, because I didn't know what to do. Immigration was buying plane tickets for me and my son to go to Abuja. Do you know immigration to purchase your plane tickets to go to Abuja on Christmas Eve, to go and meet the head of immigration on Christmas Eve? I was advised on a holiday. On a holiday. People were starting to tell me, if you go to Abuja, you will never come back with your son. That's when I started looking around for different lawyers. I need help. I don't know what's going on, and I'm scared. When my lawyer got down to the bottom of it, Mrs. Falana and Mr. Femi Falana, Falana family, they stood by me through this. Great barrister Femi Falana is a very great lawyer. His wife, I approached his wife. That's a very wonderful woman. Yes, I approached his wife. I showed her all the scars on my body from when he beat me. I showed her a lot of things that I had. This is the person. I showed her a lot of things. And they agreed to help me. They agreed to help. Me and my son had nothing. We had nothing. And they just helped me from just the goodness of their heart.
you know. And when they got down to the bottom of it, the head of immigration, Ikoyi, said, hey, the Oluo called us and filed a petition. And that's why we went to go and see her. Because the Oluo, so he's the one, why are you filing a petition with immigration? What did I do? Leave me alone. Leave me alone. And I wasn't going to media at that time. This is in December. This is 2 days after he put me out of the palace. So he wanted you pushed out of the palace and thrown into Toronto, Canada? But to nowhere. We don't have a house. We don't have a car. Everybody is mocking me. Oh, Oluo, he has G-Wagon and he has yellow Lamborghini. You know that yellow Lamborghini that he stood up in front, he's taking pictures in this yellow Lamborghini. That Lamborghini, the public, you need to know this. That Lamborghini belongs to a great professor, Professor Odidi in Toronto. He's a millionaire. He's a great he came to pick us up, and he used this G-Wagon to pick us up that day. And Oluo took a picture in the front of the jet and said, when I'm in Canada, I drive myself. And this, you know, Oluo, why are you doing this? It's packaging. It's packaging. That is packaging. What is packaging? What does packaging mean? Don't. This character is Yellow Lamborghini. And now when you go on YouTube, he used this picture of this yellow Lamborghini now to put this YouTube list together of there's a few richest king in Europe. The richest kings. So now number 6 on the list is Oluo of Iwo Land, richest king in Nigeria, and he has yellow Lamborghini valued at $1 billion. That's not your car. You don't have anything. You don't have anything. Oh my God. So where are you sending us to? All of the senators, all of the honorables, all of you women that he's flirting with, all this one that is, I won't call names. You all know who you are. Let me just say, there's nothing there. There's nothing there. There's nothing there. Me, I feel so embarrassed. I feel like an idiot that I stood beside a broke man for 4 years because of love and because of family. And now you're trying to paint me as a gold digger that I spent all year. I'm in bankruptcy now because I spent everything on her. You spent everything on me. What do I have to show? Do I have a car? Is there an official Olori vehicle? No, Your Highness. Do I have a business? No, Your Highness. Okay, because there's no business. I beg to have a business. He said, oh, Lori's don't work. Does Oni's wife work? Does so-and-so's wife work? Can I have it, please? I need to make my own money because you don't give me anything. I need to make my own money. I wasn't allowed to have a business because if I have a business, then I would be financially independent, where if he's cheating on me and beating me, I would be free to leave at any time. So you want to keep me dependent on you. It's a mental manipulation. So that I can just deal with you anyhow. Anyhow. So I wasn't allowed to have a business. All of you women that are saying that I ate the Oba's food, I ate all his, I was enjoying his money. 15K Jilamia, 2K earring, Ofi, 5K pack for Ofi. That's all I wore. I got some lace from one lady in Oshogbo, Mofe. I got some lace from her. It took 2 months for Oluo to pay the woman her money. He didn't even want to pay it. And then now, if you see Oluo, he's the one wearing the lace. I wasn't even allowed to take it. All these pastor, imam, new outfits that to look like a cleric or whatever, that is the new image that is. That's my lace that he said the police was standing over me to say you cannot take it, that you embarrassed me in front of this woman. You didn't want to pay the money for this. You understand? Me, I don't like to say stuff because, you know, we're about culture. No one wants to talk against a king. No. Now say, oh, that didn't happen. You understand? So, but I know what happened, and I know what happened to me. This is what happened to me. Ẹ jẹ́ kí n kí wa káàbọ̀ padà. Ẹlẹ́dàá wa ń gbọ́ òsì ń bẹ̀. Etí wa la fi gbọ́, ojú wa la fi rí. Ńgbà tí olórí àná Channel Chin tó ń sọ̀rọ̀. Nínú àwọn ọ̀rọ̀ ẹ̀, àwọn kankan wà tó jẹ́yàn jẹ́ ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ bí la máa sọ̀rọ̀ dé o. Apart from pé Olúwo san nǹkan orí ẹ̀, Olúwo mọ ẹnìkankan pẹ̀lú ẹ̀. Ṣé mọ̀ pé kìí sọ ọmọ Yorùbá? Bó bá jẹ́ ọmọ Yorùbá ni wọ́n ti tì í kórè mọ́kọ wá.
wọ́n ti tì í pé kó wá dáná bí ò tiẹ̀ dáná gan wọ́n ti mọ̀ ọ́n kò ní wà nílé odidi ọba kọ́mọ́ lábúrò tí ó dúró tì í ìbájọ́mọ ẹ̀gbọ́n ìbájọ́mọ àbúrò bàbá ìbájọ́mọ àbúrò ìyá ìbájọ́mọ ẹ̀gbọ́n ìyá ẹ̀ wọ́n wà lọ́dọ̀ rẹ̀ woman yẹn wà isolated nínú ilé olúwo ó tún wá fẹ́ jáde olúwo tún jẹ́ kó rìn dáadáa olúwo tún láti petition immigration kán mọ̀ jẹ́ kó jáde ńlùú ok that is wọ́n ní kó jẹ́ oléegun ni wọ́n ní ọsọ́nù olèrán díẹ̀ wà ń bẹ̀ ọ̀jẹ́ òjúnù ọ̀jẹ́ ni tí ọ̀jẹ́ now oríṣiríṣi irọ́ àti ẹ̀tàn ni olúwo fi mú ọmọbìnrin yẹn mọ́lẹ̀ nígbà tó yé òye ṣùgbọ́n ní ìsìn ọ̀rọ̀ tí wàá bẹ́yìn yọ ọ̀rọ̀ bẹ́yìn yọ lọ́nà wo ni pé jẹ́jẹ́ lajá tó sùn yìí sùn olúwo ní lọ tá ń pa gbogbo ń tà tó ń wú jáde yìí olúwo ọba sọ̀rọ̀ kò sẹ́ni tí ó wú jáde gbogbo wa ti rí látìgbà tó ti ṣẹlẹ̀ kò sẹ́ni tó sọ gangan gbọ́n pa ẹ̀ bí ọ̀rọ̀ ṣe máa ń lọ pátápátá lórí social media nìyẹn because ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà lójoojúmọ́ kì í ṣẹyọ kan mọ́ àwọn ọmọ ilẹ̀ yìí dẹ̀ ní ara lájẹbò àìpẹ́ gbàgbé nǹkan ṣùgbọ́n bí ẹ bá tún ti wá mú wá sí ìrántí wa àátùnrán yín létí padà ní ti ń ṣẹlẹ̀ nù o so pápápẹ́ jẹ́ kí n sáré sọ̀rọ̀ sí nǹkan tóbìnrin sọ one ní tí mo rí ń bẹ̀ ni pé irọ́ àti ẹ̀tàn olúwo ti pọ̀ jù according to olórí Chin ó ní well tẹ́ bá wò ó dáadáa woman yìí gbogbo alamọ̀ wípé kìí ṣe ọmọ nàìjíríà àti pàápàá pé kọ̀ mọ̀ àyàn kankan bóun ṣe ń káàkiri àti bóun ṣe dáàfin olúwo tó ń bóríṣiríṣi obìnrin ń bẹ̀ bóun ṣe rí i pé oríṣiríṣi obìnrin ni olúwo òun tó bá wùyàn lèyàn lè date o lèyàn lè fẹ́ o lèyàn lè befriend o ṣùgbọ́n wà níbì kan obìnrin kan wá síbẹ̀ pé òun bẹ̀rẹ̀ sí ní dọ̀jì ara òun oríṣiríṣi obìnrin máa attack o pé nígbà tó ń jẹ olúwo keegun tán ló ń tó fèélẹ̀ òun ló ń sọ olúwo di ẹdun arinlẹ̀ ìdí ni pójú tí majority wa fi ń wo olúwo ńgbà náà ni pé ó ti rí jájẹ yàtọ̀ sí ti pákó ṣùgbọ́n gbà tẹ́mi àkàndá ń sọ̀rọ̀ wípé máànù yìí ò ní nǹkan kan máànù yìí tálíkà jèkúté ṣọ́ọ̀ṣì lọ́ngbà tó dé nàìjíríà pákéjì ni bàbá fi ń gbéra ẹ mọ̀ ní ìsìn pé pákéjì ni gbogbo alájọ rí Lamborghini tólúwo fi ya fọ́tò ńgbà kan ǹjẹ́ jẹ́ mọ̀ wípé Mr. Olúwo Prince Olúwo King Olúwo Emperor Olúwo Emir Olúwo àrólé Olódùmarè Olúwo nǹkan ló ní Lamborghini nǹkan ló ní G-Wagon so ẹjá gbójú ayọ̀ sókè pápápá ẹjá jọ wo Lamborghini àti G-Wagon tólúwo parọ́ pé tiẹ̀ ni kí n tó wá dárúkọ ẹni tó ní Lamborghini gangan á fi Lamborghini yẹn hàn ń fi Lamborghini yẹn dẹ́yìn máa wá dárúkọ ẹni tó ní Lamborghini àtàwọn ọ̀rọ̀ tọrọ mọ́ God bless you. Afigba Limited ilé-iṣẹ́ tó ń talẹ̀ tó ń ta ilé wọ́n tún bá ní kọ́lé ọ̀gá ni wọ́n jẹ́ Afigba Gold Farm Estate kẹ́sẹ̀ rí ọ̀rọ̀ wa Treasure Homes ara ẹ̀rí iṣẹ́ wọn ni. Afigba Limited ọ̀gá àgbà nínú àwọn tí ń talẹ̀ tí ń talẹ̀ tí tó ń bá ní kọ́lé àgbà ọ̀jẹ̀ ní ilé-iṣẹ́ tó ṣe é fọkàn tán gbára gbọ́kànlé fún ilẹ̀ ilé gbígbé ilé-iṣẹ́ tàbí ilẹ̀ oko àwọn lónìí Treasure Homes tó wà ní Lasamaja 3 bedroom apartment tó dúró rekete tí wọ́n gbé kalẹ̀ ní 75 million naira wọ́n ní 2 bedroom apartment lábúlé Ẹ̀gbá 50 million naira wọ́n gbé kalẹ̀ bákan náà ni wọ́n ní 3 bedroom bungalow ní Treasure Island tí ń bẹ ní Mòwe Ọ̀fadà 17.5 million naira ní bóyá tó lóun ọ̀gbìn àbí tó ní nǹkan ọ̀sìn àǹfààní ńlá láti sílẹ̀ ní Silver Gold Farm Estate tó jẹ́ ti Afigba Limited plot ilẹ̀ mẹ́ta lẹ ti máa bẹ̀rẹ̀ 1.5 million naira ní tẹ́ bá fẹ́ sanwó ẹ̀ lójú ẹsẹ̀ Mr. Olúṣọlá ẹnu oníkan láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í dùn lẹ́nu tèmi ẹ ṣàlàyé Silver Gold Farm Estate ká mojú ẹ̀.
Good day, investor. Can you still believe that with 500,000 naira you can hold a plot of land to yourself? Yes, that is what Afigba stands for. True Silver Gold Farm Estate at Ikanabalogun by Obofomi Owode local government. And our farmland is strategically located. As you can see, this is the water, and this water is through our farm estate. Let me take you through to come and see how people are growing their farms here at our farm estate. You can see some are just taking possession and they are burning their land now to ready for crops. And while some have taken possession already, you can see the name, some have cleared. And if you can see some that I want to grow the maize, their maize is coming out now. And as we move forward, you see those who are doing the plantation farming and their plants are already growing in less than 2 months. ọ̀rọ̀ lẹ ti gbọ́ òun àsùngbàgbé òní kan mi ó yá ní mọ̀nà wá ẹ máa pe Afigba Limited sórí +234 803 940 6444 àti +234 802 626 9326 Afigba Limited òótọ́ inú ló sọ wọ́n dọ̀gá professional touch ló gbé iṣẹ́ wọn lárugẹ. ọ̀dọ̀ ikọ̀ àti ìríjú Olódùmarè àgbà wòlíì Prophet Ruben Aikore náà ni mo wà. Bàbá, oríṣiríṣi ìpèníjà tá a mọ̀ sí challenges ló ń kojú ọ̀pọ̀lọpọ̀ nínú ayé. A máa sọ̀rọ̀ kan wípé béèyàn bá já dẹ́rìn pòṣónú bó bá ti lè dẹ́rìn pààyàn lórílẹ̀‐èdè Nàìjíríà kò síbi tí ò ti lè dẹ́rìn pààyàn. Ìdí ni pé oríṣiríṣi ìṣòro là ń bá pàdé, là ń kojú lójoojúmọ́, là ń dì pẹ̀lú lójoojúmọ́, là ń là kọjá lójoojúmọ́. Ìṣòro nínú ìgbéyàwó, nínú relationship, ìṣòro níbi iṣẹ́, ìṣòro àìríṣẹ́ṣe, ìṣòro àìlówó lọ́wọ́, ìṣòro àìrílégbé. Oríṣiríṣi ìṣòro ló ń kojú ọmọ Nàìjíríà bóyá nílé tàbí lẹ́yìn odi. Àwọn tí ń bẹ lẹ́yìn odi, ẹ̀gbọ́n mi wà nílùú òyìnbó, bàbá mi wà nílùú òyìnbó, ìyá mi wà nílùú òyìnbó. Ní tí wọ́n ń kojú ń bẹ àmọ́ mo fẹ́ ká sọ̀rọ̀ nípa àwọn àlàkọjá tá a lè sọ wípé a lè bá pàdé nínú ilé ayé gẹ́gẹ́ bí ẹni tó ti ní ìrírí. Àwọn làkọjá àwòlẹ̀ ní lọ́kàn tàbí lẹ fojú ìwòye wò wípé ó ń affect àwọn èèyàn púpọ̀ jù káàkiri. Ẹ ṣé olóòtú, nígbàkigbà tí a bá ń sọ nípa ìlàkọjá, ìlàkọjá jẹ́ ọ̀nà kan tá a lè gbà wọnú àṣeyọrí, ìyẹn tá a bá bọ́. Nígbà tí a bá dẹ̀ ń sọ nípa ìlàkọjá ò ń sópin èèyàn o. Àwọn èèyàn máa ń rò pé ìlàkọjá ló pin èèyàn, bọ̀ kò ì sópin èèyàn. Ní gbogbo bí ìlàkọjá bá ti wà, ó máa ń ròlú wa, á ròlú wa táfi débi ayọ̀, débi ògo, débi ìdùnnú. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìlàkọjá tá à ń là kọjá lénìí, à ń là kọjá nítorí ògo àti torí ayọ̀ àti torí ìdùnnú àṣeyọrí tó wà wájú wa. Ṣùgbọ́n ìlàkọjá ó póríṣiríṣi. Àwọn kan máa ń ti ọ̀dọ̀ èṣù wá, àwọn kan ìlàkọjá wọn ogun àfọ́fà ni, àwọn kan ìlàkọjá wọn ogun àjẹàmù ní ìlàkọjá wọn, àwọn kan àìsàn ní ìlàkọjá wọn, àwọn kan ìpọ́njú, àwọn kan ìpojú kan, àwọn kan àwòbí ọ̀bàdé. And then ntí ìlàkọjá máa ń ṣe ni pé ó máa ń yọ ní lẹ́nu. Ẹni tí nǹkan bá yọ lẹ́nu ó fẹ́ lọ síbi ayọ̀ ni. Bẹ́ẹ̀ni. Because láìsí yọnu kì í sáyọ o. Láìsí ìlàkọjá èèyàn débi ògo o. Because kò sẹ́nikẹ́ni tí ó fẹ́ dánú ayé, tó fẹ́ gòkè nú ayé, tó fẹ́ jẹ́ ẹ̀nú ayé tí ò ní ìlàkọjá. Ṣùgbọ́n ìlàkọjá tó ń bá wa jà lénìí, ọwọ́ tá a fi ń mu àfọwọ́ gidi mu. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ń fọ́ yẹpẹrẹ mú làkọjá. Wọ́n á ní ó máa ń rí bẹ́ẹ̀, ó ti yóò jẹ́ èèyàn, ó ti yóò gòkè, ó ti yóò ṣàṣeyọrí. Àní máa ń rí bẹ́ẹ̀. Wọ́n ní bá a ṣe ń ṣe lé wa nu, wọ́n ì lówó ń lé wa, wọ́n ì jẹ́ ẹ̀ ń lé wa, wọ́n ì rógólò ń lé wa, wọ́n ì lókìkí ń lé wa. Bẹ́gbọ́n mi ṣe nù, ọwọ́ yẹpẹ ló fi mú làkọjá. Because n ti ń ṣẹlẹ̀ nù lé yẹn, ẹnìkan ni ó mú òpin dé bá ègún yẹn. And then tó fẹ́ mú òpin dé bá ègún yẹn, ó gbọ́dọ̀ múra, kó sáré, kó gbàdúrà, kó wojú Ọlọ́run. Ìhà míì tá tún máa ń kọ́ sí làkọjá ni pé tọ́lọ́run bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìlàkọjá wa, àìṣe bẹ́ẹ̀
fi gbogbo ara dá sí àìkáràmásìkì. àìkáràmágbásíkẹ a ní fẹ́ ṣe a kàn mọ̀ rò pé a ti ṣèkànjọ́sí àṣekànjọ́sí gẹ́gẹ́ mo sọ fún nípa ogun bá mi jà wòlíì 50 òun gbà mú dọ́dọ̀ wòlíì 50 mo tó bọ́ ẹ wàá wò pé wòlíì kìíní ìkejì ìkẹta ìkẹrin torí mo mọ̀ pé làkọjá ni mo gbọ́dọ̀ bọ̀ bí n bá dọ̀dọ̀ eléyìí tó bá sọ tiẹ̀ tí mo nígbà bá rí pé mi ọ̀rọ̀ náà báyọ̀ màmá try. ẹja wa wò ó ká sọ pé ńgbà tẹ dọ́dọ̀ wòlíì 49 ilẹ̀ wa sọ pé ó sun yẹn lọ sọ́dọ̀ ojú kan náà ni ń wá ojú kan ni ń wá because nígbà tá a bá ń sáré ó dìgbà tá a bá sáré àwọn méjì ń sáré àwọn mẹ́ta ẹ ń bá kọ́kọ́ sáré débi tí wọ́n ní wọ́n sáré dé ó ní ayé ó rí bí ẹni tó gba number 1 but nígbà bá ń sáré inú ayé à ń sáré nítorí pé a fẹ́ débi ọ̀yà dé ṣùgbọ́n ìtẹ́ ní làkọjá lónìí làkọjá yóò dópin lórúkọ Jésù ní tí mo fẹ́ kẹ́ ẹ já sí lórí ìdákọjá ni pé ìkíní ẹ má bẹ̀rù ẹ kàn mọ̀ pọ̀ wá ìkejì ẹ gbọ́ Ọlọ́run tí mo ń ṣe gbọ́ kì í ṣe wòlíì ẹ lè gba wòlíì gbọ́ ṣùgbọ́n ẹ rí Ọlọ́run wòlíì yẹn ẹ mọ̀ rí pé wòlíì lọ́lọ́run yín ìkẹta tó tún ẹ mọ̀ fọlọ́ sípò èèyàn bẹ́ẹ̀ ni ìkẹta tí mo tún rí ni pé ìlàkọjá yín ẹ gbé bí ẹrù tó fúyẹ́ báyìí ẹ mọ̀ gbé bí ẹrù tó wúwo. tó túmọ̀ sí pé kán gbé lọ́lọ́ lọ́wọ́. bẹ́ẹ̀ ni because tẹ́ bá ti gbé bí ẹrù tó fúyẹ́ yóò rọ̀ ẹ́ lọ́rùn láti là kọjá ṣùgbọ́n lónìí àwọn kan ti kàrà mọ́ ìlàkọjá wọn gan-an. bàbá mi ìfẹ́ jẹ́ ká rìn jìnnà lórí ọ̀rọ̀ yìí ọ̀nà àbáyọ ń bẹ fẹ́ tó bá ní ìlàkọjá. ó wà. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú àwọn tí ń gbọ́ wá fẹ́ bọ́ nínú ìlàkọjá wọn. àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé ìlànà tí wọ́n tọ̀ ẹ máa bá wọn sọ kì í ṣe lójú fọ́nrán báyìí nọ́mbà tí wọ́n lè pè yín sí tí wọ́n fi bá yín sọ̀rọ̀ lẹ́yìn ètò ni ẹ bá ń sọ síta. nọ́mbà tẹ́ lè pè mí sí ni 070 84 74 20 61 ẹ rí WhatsApp lẹ́ máa pè mí sí 070 84 74 20 61 ẹ pè mí ká gbàdúrà kọ́lọ́wọ́n dẹ̀ mú ìlàkọjá yín kó mú kó kẹ́ ẹ débi ayọ̀ yín lórúkọ Jésù. now náà lẹ́ ń wò yìí o Lamborghini olúwo di Lamborghini bàbá olówó Lamborghini G-Wagon lélẹ̀ òun kọ́ ló ní méjèèjì o olúwo kọ́ ló ní méjèèjì o mo mọ̀ pé ẹ gbọ́ nínú ọ̀rọ̀ tí woman yẹn sọ ń pé Professor Udidi billionaire ni òun ló ní G-Wagon òun ló ní Lamborghini òun ló wá fi G-Wagon yẹn píìkì àwọn wá bọ́ọ̀lẹ̀ lólúwo bá ní kó òun fi ya fọ́tò olúwo bá fi G-Wagon ya fọ́tò tán lólúwo bá tún dúró síwájú Lamborghini ó tún wọnú ìjọ Lamborghini ó tún ya fọ́tò ó jáde ń bí ó tún ya fọ́tò ní ó wá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni ìtumọ̀ gbogbo nǹkan tó ń ṣe yìí ló wá sọ pé kó máa wù ẹ́ pé pákéjì ní pé wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ pé pákéjì àṣà ò gbà pé kó máa wòrán tóun pé pákéjì yìí máa pákéjì ẹ̀ náà ni wọ́n ní fake life tólúwo ń gbé nù. now ńgbà tó dìde ọba bá ń fi mọ́tò onímọ́tò ya fọ́tò bó ló ṣe dé lára yín oríṣiríṣi ìwé ìròyìn ló wá gbé ńgbà náà ẹ̀gbọ́n tí Nairaland sọ ni olúwo fi wó land shows off new Lamborghini ní 2017 the traditional ruler of Iwo Kingdom Ọba Abdulrasheed Akanbi has bought a new expensive and luxury Lamborghini car. ẹ wo dídí ọba tí ń pákéjì ààrẹ èmi bí bó ṣe wà yìí mi lè fi mọ́tò ya fọ́tò mi lè ṣe kíni mi lè fi mọ́tò onímọ́tò ya fọ́tò kí n kọ̀yìn sí mọ́tò kí n fi ya fọ́tò rárá o ó pè mí kí n kọ̀yìn sí igi kí n fi igi ya fọ́tò ó pè mí kí n kọ̀yìn sílé àlàpà kí n fi ya fọ́tò ó pè mí kí n kọ̀yìn sí géètì kí n fi ya fọ́tò jù pé kí n fi mọ́tò onímọ́tò dán lọ at my age o olúwo ti dàgbà dáadáa o
òun jù àlọ́ dáadáa o 50 something ni o. Now Nairaland tẹ̀síwájú ó ní after acquiring a multi-million naira new Lamborghini, the Oluwo of Iwo Kingdom, Oba Abdulrasheed Akanbi, has taken to social media to show off his new ride. New ride imbo, ọkọ̀ ọlọ́kọ̀, G-Wagon, Lamborghini on Lamborghini. His new ride, the young Oba couldn't hold back his joy as he posed near his latest acquisition. Ẹ̀yin ará wo, ǹjọ́ lẹ ti wá rí Lamborghini ní wò ó? Àbí kábíyèsí orí gbé wálé? Ṣé wọ́n bá wọn gùn bí kan ni? Àwọn gangan kọ́ ni wọ́n wá ń gùn. Irú ìgbé ayé wo la bára wa yìí? Irú èèyàn wo lọ́lọ́run dá sáàrin wa yìí? Oríṣiríṣi èèyàn mọ̀ pọ̀nú ayé o, bíi fíìmù Ajílẹ̀yẹ. Ṣẹranko ṣènìyàn, ṣènìyàn ṣẹranko làwa ènìyàn ayé yìí o. Ṣẹranko ṣènìyàn, ṣènìyàn ṣẹranko làwa ènìyàn ayé yìí o. Ọ̀pọ̀lọpọ̀ wa, bọ́dì wa, èèyàn ni, orí tẹranko ni. Now, gẹ́gẹ́ bí Charechin ṣe sọ, ó ní Professor Odidi ló wá fi G-Wagon píìkì àwọn. Òun bèèrè pé bọ́kí lórí tó fi ń ṣe bó ní dá G-Wagon ní ẹ̀gbọ́n tí woman yẹn sọ ni, ó ní lóríṣiríṣi ìròyìn bá ń gbé pé the richest king in Nigeria, number 6 is Oluwo of Iwo land. Ó lóun wá wò pé ọkùnrin yóò ní nǹkan kan. Ẹni tá a jọ fẹ́ra wa, tá a jọ ń gbélé, tá a jọ ń tòtò mẹ́lẹ́tò, tá a jọ bímọ fúnra wa. Èyí ò ní nǹkan kan, pákéjì ni. Nǹkan fi búrẹ́dì kó lómi ọbẹ̀ ni. Torí èmi Àkàndá sọ wípé ní yóò lówó lọ́wọ́ kò ní nǹkan kan lọ́wọ́. Ṣé ló dàbí ẹni pé èèyàn ń bu èèyàn ń sọ̀tẹ̀ rẹ̀. Now, wọ́n lòun sọ wípé ó ní ìròyìn sọ pé he has yellow Lamborghini that worth billions of naira. Ó lòun sọ pé you don't have anything. Ó ní nǹkan kan ọ̀gbẹ́ni. Woman yìí ní òun wà embarrassed. Ó ríra gẹ́gẹ́ bí òpònú pé báwo ló ń ṣe máa dúró ti broke man for a good 4 years. Òun dúró ti ẹni tí ò ní nǹkan kan lọ́wọ́. Lúwọ́ wa kágbádá kọ́rùn yọ máa pé iye báyìí làwọn ra bàtà. Iye báyìí agbádá tó wà lọ́rùn yìí ó tó iye báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ làwọn dry cleaner ọmọ gbé wá fún wọn. Kábíyèsí ẹ sáré lélẹ́yìí. Ẹni tó ní ò sí Nàìjíríà. Wọ́n ẹ̀sẹ̀ fẹ́lẹ́ ìṣe wedding tán ni yọ sáìsì yín tí wọ́n máa fọ́ láti wọn tọrọ. Ó ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń ròun gẹ́gẹ́ bí gold digger. Wọ́n ń ròun gẹ́gẹ́ bí gold digger pé torí pé owó ìhun rówó lọ́wọ́ ẹ̀ ló jẹ́ kó wọ́n lọ fẹ́. Àwọn míì ti ń sọ pé àwọn làwọn òun ló ń sọ dẹdọ arinlẹ̀. Gbogbo owó tó wà lọ́wọ́ ẹ̀ làwọn ló ń ti gbà. Now, ó wá ń béèrè pé tó bá jẹ́ pé lóòótọ́ ló ń sọ dẹdọ arinlẹ̀, kí ni tó ń rí láti fi hàn pé lóòótọ́ ló ń sọ dẹdọ arinlẹ̀? Ilé kò sí. Ọ̀pọ̀lọpọ̀ ọba tí ń bẹ lórí àlééfà lọ́ra lé fún ìyàwó, lọ́ra lé fọ́mọ wọn. Olúwo orí gangan ra ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọba tó wà lórí àlééfà níyàwó wọn ní special cars. Àwọn ìyàwó àwọn kan ní mọ́tò kan, àwọn ìyàwó àwọn kan tiẹ̀ lọ́pọ̀lọpọ̀ mọ́tò fúnra wọn. Woman yìí lòun ọ̀mọ̀ ní kankan o. Kí wá lòun fi sọ́dẹ̀dún arinlẹ̀, kí ló ń gbà lọ́wọ́ ẹ̀? Kò sówó, kò sí mọ́tò, kò sílé, kò sí business. Ó ń béèrè lọ́wọ́ ẹ̀, woman yìí jẹ́ kó òun ṣe business, ó lọ sọ pé olórí ò kì í ṣiṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ olórí lọ́mọ níṣẹ́ lọ́wọ́ o. Ọ̀pọ̀lọpọ̀ olórí àwọn ọba ni wọ́n ní huge business tí wọ́n make millions of naira per day. Láì depend lọ́kọ wọn. Now, ó ní kí ló ń wọ̀? Ní tí woman yìí ń wọ̀. Olórí Olúwo tẹ́lẹ̀. Majority mi àtẹ̀yìn tẹ́ ń wò mí, ìyàwó wa ò lè wọ̀. Ọ̀yá bá a ṣe tálíkà tó. Mélòó nínú ìyàwó wa ní wọ jàlámíà 15,000 naira?
jàlámíà 15k, earring 2,000 naira 2k. mélòó nú àwọn ìyàwó wa bá ṣe tálíkà tó níyàwó wa lo earring 2,000 naira 2,000 naira, òfin 5,000 naira. Can you just imagine that? ó lóun ra léèsì lọ́wọ́ woman kan lóṣogbo, ó tèkè Olúwo ní 2 months kó tó rówó yẹn san. woman yẹn embarrass òun, k'Olúwo tó fagídí sanwó yẹn lẹ́yìn oṣù méjì. ìgbà tó ń fẹ́ kúrò ní pálásì Ìwó, Olúwo jẹ́ kó ń mú nǹkan kan kúrò ń bẹ̀. aṣọ òun ni o, ǹdó fi ṣe makeup ni o, irin ni o, irun ni o, òun ò rí kankan mú kúrò ń bẹ̀. léèsì tó jẹ́ pé wọ́n embarrass òun kó tó bò ń sanwó ẹ̀ lẹ́ after 2 months. Olúwo ọmọ jẹ́ kó ń mú o ńlọ́wọ́ lábẹ́ rẹ̀gálíà bíi tàwọn ará Òkè Ọya tó wọ̀ ńlọ́wọ́ lẹ́ẹ̀kan tá a rí inú fídíò òun. irúgbé ayé wo lọ́ba yín ń gbé ẹ̀yin ọmọ wo? irúgbé ayé wo? odidi olórí fẹ́ kúrò láàfin, Olúwo sọ pé káwọn ọlọ́pàá dúró lé lọ́rùn pé kò gbọdọ̀ mú nǹkan kan jáde kó ń bẹ̀. àkàndá ọ̀rọ̀ Awíkòǹkò, irúgbé ayé eléyìí kí la fẹ́ pòókọ rẹ̀? because as far as I'm concerned, bí mo ṣe kéré tó yìí, tí n bá níyàwó tó lòun lọ lọ́la, olè ọkùnrin ni máa ń sọ pé ó ní mú nǹkan kan kú, and again tó bá fẹ́ mú nǹkan kan kú ajélè tó rà fún rẹ, ilé tí mo rà fún ẹ ò ní mú kú, why? ó ní mo rà fún, bó bá lòun lọ lọ́la kó máa kẹ́rù ẹ lọ. ìṣẹ́ ni máa ń mú èèyàn sọ bẹ́ẹ̀. ọkùnrin oníṣẹ́, ọkùnrin akúṣẹ́ ni máa ń sọ pé ò ní mẹ́rù jáde nínú ilé mi, jẹ́ kó mú tiẹ̀ jáde. obìnrin mi ò lè ráàyè kó tiẹ̀ sí. ìgbà tó bá jẹ́ ó mú tiẹ̀ jáde, kò ní ṣe é lò fẹ́ lómìn tó dé. bí yẹn bá fẹ́ kó tiẹ̀ kalẹ̀ kò ní ráàyè kó sí. bàgbàlagbà bá fẹ́ kó oúnjẹ tẹrantẹran ni máa ń kọ́. ọ̀pọ̀lọpọ̀ wà tá à ń bá lọ́wọ́ àwọn ọba aládé wa kò yá bá bẹ́ẹ̀. ó jẹ́ kójú ọmọ ti ni, kọ́rọ̀ máa dùn ni. Olúwo of Ìwó land, bóyá ìwọ̀nba ilé ìsinimá tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí, bóyá yóò fún lórí ọ̀fẹ́ láti ronú ẹ̀ padà, yóò sinmi ọ̀tẹ̀ dídì mọ́ ní Tilé Ifẹ̀, yóò sinmi dídì stọ́ọ̀tì ìtàn lẹ Káàárọ̀ Oòjíire bí. Odidi ọba ń sọ wípé òun wá láti Ilé Ifẹ̀, odidi ọba ń sọ pé Ilé Ifẹ̀ ò kì í ṣorírun. òun nìkan nínú ìtàn gbésí ayé gbogbo ọmọ Káàárọ̀ Oòjíire ńlọba tí ó kọ́kọ́ jáde tí ó sọ bẹ́ẹ̀. Olúwo nìkan sọ, lọba tí ó kọ́kọ́ jáde sọ bẹ́ẹ̀. ọmọbìnrin yìí dẹ̀ sọ pé bó ṣe máa ń change title, ó lòun sọ fún pé kí ló fẹ́ fi ṣe, kí ló ń rò débẹ̀. To the best of my understanding, title tó wà nínú certificate tán f'Olúwo, Olúwo of Ìwó ni. ńgbà tó wá sọ rẹ̀ dẹ́mprọ̀, kí làwọn gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ń wò? òun kan náà lọ sọ rẹ̀ l'Aláàfin Ìwó, òun kan náà lọ sọ rẹ̀ ní Emir Ìwó, òun kan náà lọ sọ rẹ̀ ní Emperor Ìwó, òun nìkan náà ló ti di àrólé Olódùmarè báyìí. nǹkan tiẹ̀ ò tẹ́ lọ́rùn rí, tẹni ẹlẹ́ni ní wò ó, torí pé òun gangan ò ní rí, òun gangan ò ní nǹkan kan rí. problem ẹ̀ nìyẹn o, kò dá iṣẹ́ ní lọ́wọ́ rí, kò níṣẹ́ lápá rí. ṣé báwa tiẹ̀ sì lè sọ̀tàn ara wa pé iṣẹ́ àgbàro la fi bẹ̀rẹ̀ ìgbésí ayé o, kára àrú ọ̀gẹ̀dẹ̀ ká ṣàgbàro. I can be proud of that. àtẹ́lẹwọ́ ẹni ní kì í san ní jẹ. ẹni tí ń gbé ko, tí ń gbé ẹrù, tí ń mu gbó, tí ń mu ẹrù, tí ń mu ko, ni ò ní lè sọ ń gbàgede ń ta. ẹni tí ò níṣẹ́ lápá ni ò ní lè sọ ń gbàgede ń ta. ọ̀pọ̀lọpọ̀ ọba ló ní business tí wọ́n ń ṣe. torí pé láyé àtijọ́ ni sọ̀mí ń bẹ láàfin ọba, láyé ìsìn Gbérùmí ló wà láàfin ọba o. àwọn tó fẹ́ wá gbà lọ́wọ́ kábíyèsí ni wọ́n. torí àwọn tó fẹ́ gbà lọ́wọ́ kábíyèsí wọ́n fi kábíyèsí jọba. kábíyèsí tí ò ní láti múlẹ̀ kò lè rọ́ba jẹ́ o. Ifá tó fi tálákà jọba, ẹnu fagàn máa gbẹ, tálákà ò ní kára mọ́. èwo ni pé bẹ́ẹ̀ sì ń jẹ epo, bẹ́ẹ̀ bá lówó lọ́kẹ́ já mọ́.
well Àkàndá ọ̀rọ̀ Awíkonko ẹ jẹ́ kí n tún sinmi lórí eléyìí mo sọ pé yóò ní pàtì ọ̀rọ̀ obìnrin yóò tí ì tán àwọn ọ̀rọ̀ kan bẹ tó wà very very important very very crucial ọ̀rọ̀ bẹ́yìn yọ fólúwo ọ̀rọ̀ ṣe kí ni ọ̀rọ̀ bẹ́yìn yọ nbẹ tí Olúwo rò pé yọ gbà jáde nǹkan lọ gbà jáde bóró ló ṣe bí yọ wọ́n ṣe ló ti pọ̀n mérúkọ́ kó wọn jáde kó wọn sọ bla 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 káwọn èèyàn máa sí kéré sympathy fóun bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí o 99.9% àwọn èèyàn tó jáde wọ́n jáde against Olúwo ni wọ́n ti wà jáde tán torí pé léyìí tọ́pìkì tó mú wáyé yóò pẹ̀ lórí social media pọ̀ o yóò dẹ̀ tàn ju tó ti tàn tẹ́lẹ̀ lọ bóyá lè yóò sọ keep short f'Olúwo ẹ pé mi Àkàndá sọ fún un Olúwo lè wá sórí social media for good 1 year mọ́ yóò rí social media gan yóò rí Facebook báyìí ẹ̀rù ó sì mọ̀ bá lílé ìta àjọ tẹ̀sí gbogbo àjọ tẹ̀sẹ̀ bọ̀ yìí Àkàndá ọ̀rọ̀ Awíkonko Àjàó ọ̀rọ̀ Awíkonko àti sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe ẹ like ẹ follow page mi lórí Facebook Awíkonko TV ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV ẹni nǹkan pàtàkì tẹ́fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà ilẹ̀ káàrọ̀ òjìrì òní wọmi orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrì òní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì bí omi àfòwúrọ̀ pọ̀n àjùwà ṣe o. Awíkonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awíkonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awíkonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awíkonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni Àkàndá ọ̀rọ̀ Awíkonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún Àkàndá ọ̀rọ̀ Awíkonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé àǹfààní wà láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 80 53 27 0136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48 91 27 29. Awíkonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa. Wow.